eléyìí mà dẹ̀ tún ga o. Wàhálà rẹpẹtẹ tún rèé fún pásítọ̀ Agbala Gabriel o. Iyalaje Courtroom ti jáde láti wá tú àṣírí bàbá ológun dúdú akéwì tí wọ́n kọrin ewì tán ṣàlàyé pé àwọn ọmọ bàbá Suebebe'S ń béèrè ogún Suebebe lọ́wọ́ pásítọ̀ Agbala Gabriel wípé wọ́n fẹ́ gba ilé bàbá Suebebe'S lọ́wọ́ pásítọ̀ Agbala Gabriel. Iyalaje Courtroom ti tú gbogbo àṣírí yẹn o. Kódà àwọn ọmọ bàbá Suebebe'S gan ti sọ̀rọ̀ lórí live show Iyalaje Courtroom wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, àwọn kọ́ làwọn gbé iṣẹ́ rán bàbá ológun dúdú akéwì o, pé gbogbo nǹkan tí bàbá ológun dúdú ń ṣe yìí pé ó ń ṣe láti ọwọ́ ara ẹ̀ ni o. Eléyìí mà tún lẹ́tí kẹwẹ́ yín èèyàn ṣèṣe wàhálà pro max míì tún ló ń lòdì yìí kọ́lọ́hún kó ṣàánú pásítọ̀ Agbala Gabriel. You are welcome to Crossblog TV. Remember to subscribe, like, share and follow us. Ẹ̀yin èèyàn ẹ tún jẹ́ àjọgbọ́n nǹkan tí Iyalaje Courtroom sọ nínú fọ́nrán yìí ká gbọ́ ohun àwọn ọmọ bàbá Suebebe'S lórí ọ̀rọ̀ ológun dúdú akéwì tó kọrin bú pásítọ̀ Agbala Gabriel. Kẹ́dẹ̀ máa bá mi fèrè oyin náà nípa ìsí comment. Bàbá ológun dúdú yìí níbo ló ti gbọ́rọ̀? Bàbá ológun dúdú yìí ta ló gbéṣẹ́ fún? Àwọn ó láwọn ọmọ Suebebe'S, ó láwọn ẹbí Suebebe'S. And the last time I checked, gbogbo wọn kò sí anybody tó gbé iṣẹ́ fún ológun dúdú. Ológun dúdú náà ń lo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́, òun náà fẹ́ fi taṣẹ́ ni. Ológun dúdú náà ti ń ṣe kí ni, òun náà ṣe fracas ni. Ẹ jẹ́ kí lọ́wọ́ bá ṣe chat báyìí, mo ṣe sọ báyìí, mo ń chat pẹ̀lú Wálé. Màá dẹ̀ bá Fẹ́mi sọ̀rọ̀. Immediately tí mo rí fídíò yẹn tó send sí mi yẹn, mo send sí Fẹ́mi. Mo ní Fẹ́mi respond to this. Èmi dẹ̀ rí o, mo ní listen to it, kó dẹ̀ reply mi kó respond sí. Immediately ó sọ pé immediately náà ti send sí gbogbo àwọn àbúrò ẹ̀, ló send sáwọn ẹ̀gbọ́n ẹ̀. Àwọn yẹn ni wọ́n mọ̀, àwọn family wọ́n ní àwọn ò mọ̀ nǹkan kan pẹ̀. Wọ́n sì ti bá wa sọ̀rọ̀. Wọ́n ní wọn ò mọ̀ nǹkan kan pẹ̀. Ṣé wá rí ológun dúdú? Màá tún wá sọ àwọn ọ̀rọ̀ kan torí Fẹ́mi lè fẹ́ máa ó lè ṣe close mi ṣé ó lè fẹ́ máa wọ mọ́tò. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Màá tún wá sọ àwọn nǹkan kan fún yín. Tó bá wá ní ìdí wípé kí wá move forward jù báyẹn lọ, ẹ máa mọ̀. Bọ̀ kì í tún ṣòde mo máa tó dá láwọn kankan tí mo fẹ́ jọ. Àwọn ìgbọ́dọ̀ máa ṣerú nǹkan báyẹn ṣe mọ̀. Wálé mo ń bọ̀ náà. Wálé náà send voice note gbogbo family àti bá wọn sọ̀rọ̀. Àwọn family ṣé ní nǹkan tó fi sọ tí màá yín fi wá sọ tó fi bà nǹkan jẹ́, ó ní gbogbo àwọn ọmọ bàbá Suebebe'S. Ó fẹ́ bà àwọn ọmọ bàbá Suebebe'S, ó fẹ́ bà wọ́n lórúkọ jẹ́ ni. Ó fẹ́ bà ìdílé bàbá Suebebe'S. Mo ń bọ̀ o torí ayé á fẹ́. Bluetooth second device connected. Hello. Hello. Ẹjọ́ ta ni mo bá sọ̀rọ̀, ẹ bá wa dárúkọ yín fáwọn èèyàn wa nílé. Ẹ kálẹ́ o, orúkọ mi ni Olúwafẹ́mi Adéwòlú, ọmọ Suebebe'S. Okay, ọmọ Suebebe'S. Ẹjọ́ nítorí ìtọ́lọ́run. Ó dà pé mo rí fídíò tí wọ́n send tí ewì tí bàbá ológun dúdú ṣe. Immediately mo send fídíò yẹn sí ẹ. Mo wá ní pé please listen to this video and respond. Àbí? Yes, ma. Kí ló wá rí sọ sí ọ̀rọ̀ yẹn pé ẹ̀yin ọmọ bàbá Suebebe'S wọ́n lè sọ wípé kan wá ṣàkáǹtì lé pé wọ́n ṣe bí fún yín kíní kan àti gbogbo fídíò yẹn náà ti gbọ́. Kí lẹ fẹ́ rí sọ sí? Wọ́n lẹ́yìn lẹ gbéṣẹ́ fún wọn. Ẹ ṣe gbọmọ Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ̀yin náà bí àtọ̀nà yóò dẹ̀ ní bàjẹ́ wọn. Àmín. Wọ́n ní ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Mo dúpẹ́ pé àwa tó ń sọ pé à ń béèrè properties àwa náà la tún sọ̀rọ̀ lọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lálẹ́. Kò sí anybody tó ń béèrè kankan bẹ́ẹ̀ yẹn. Máa yẹn jẹ́ èèyàn kan tí ẹ pé mi ò mọ̀ rí first of all because èmi kan ti go through a lot of challenges. Mo ti challenge ẹ̀ lálẹ́. Mo ti sọ àwọn receiving word. Mo ti sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó ta ló ní ẹni tó fún ní ọ̀nà. Alẹ́ni tó mọ̀ tó fún ní irú nǹkan báyẹn pé kó máa sọ̀rọ̀ pé àwọn ọmọ bàbá Suebebe'S wọn kan. Kò sẹ́nibọ́dì wa tó sọ̀rọ̀ nǹkan báyẹn jáde rárá àtọ̀. Ṣé mi tí rẹ̀ ní bọ́dì because àwọn ẹni pẹ̀lú àwọn àǹtí mi àwọn brother náà ti sọ̀rọ̀ lálẹ́. Tó yẹ pé àwọn kan wà so very disappointment pé àwọn ẹni wọn gbọ́dọ̀ sú ẹ̀.
èmi ò fẹ́ kó bà orúkọ Agbala Gabriel jẹ́. That man is a very good man, big prophet, so wọ́n deserve a good honour. Ẹjọ́ lè ba oríṣẹ́ ìránṣẹ́ wọn jẹ́ Ọlọ́run apàtì ẹ̀jẹ̀ ni agbọ́ Ọlọ́run. So kò sẹ́ni bọ́ọ̀dì nínú àwọn ọmọ Àbásílẹ̀ Suebebe tó ń béèrè pé báwo ni properties bàbá wọn. Èmi tí mo sọ̀rọ̀ ìlú Olúwa fẹ́mi ìwé ilé wà lọ́wọ́ mi. Kí ló sọ? Ìwé kí ló wà lọ́wọ́ ẹ? Ìwé ilé ọwọ́ mi ló wà. Exactly ma. Ìwé ilé ọwọ́ ẹ ló wà. Ẹjọ́ tó yọ lọ tí Agbala Gabriel bá ṣe nǹkan tó bá kù díẹ̀ káàtó ẹ sọ àábàwí tó bá dẹ̀ tí ní ká má bínú àtún ní bínú. Ẹ má bò sẹ́yìn lẹ gbéṣẹ́ fọlọ́gun dúdú. No, I mean I don't even know this man. Mi ò mọ̀ rí, kò mọ̀ mi rí. So kò sẹ́ni mọ̀ nípa tó gbéṣẹ́ kankan fún un. So èmi kan wà very disappointed nígbà tí mo bí lónìí nǹkan yẹn ó dùn mí àwọ̀ sí pain. But ẹ mọ̀ wọ́n ní ẹ̀sẹ̀ yóò lè mú ẹ̀ máa fà lọ́lọ́run ni mo gbàdúrà fọlọ́run pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kọ́lọ́run náà bá dáàdì ọ̀nà tí wọ́n náà jẹ́. Kò sẹ́ni mọ̀ tó mọ̀ àmọ́ rí. So mo ó ń dùn mí gan mo ṣe rí àwọn nǹkan yẹn mo wà so as in disappointment. Ó ga ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní sórí Fẹ́mi mo sọ kíní kan fún ẹ. Mo ní the only thing tó jẹ́ kí n sọ wípé mo fẹ́ gbé ẹ wọlé pé ok nǹkan tó sọ mo máa gbé ẹ wọlé torí ìgbà tí mo send ẹ sí ẹ ibi iṣẹ́ ni mo wà ìgbà tí mo bọ́ lójú ọ̀nà tí mo dé tí mo pass síta mo wá rí pé o ti reply mo wá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ chat mo wá sọ pé kí lẹ rò débẹ̀ ṣe fẹ́ máa parọ́ mẹ́ni ẹlẹ́ni mú tó wáyé pé bá dẹ̀ pé ẹ̀ parọ́ mo tẹ́ pé bá dẹ̀ ṣe ẹ̀ sọ́ síta jẹ́ kí gbogbo wa mọ̀. Torí ìwọ wá sọ fún mi yes ó wá sọ fún mi pé o ò mọ̀ rí ó wá ní pé mi ò báwo mo ṣe fẹ́ gbàgbọ́ pé o mọ̀ rí ó wá ní o fẹ́ send the voice note kan sí mi ṣọ̀kí voice note tí mo gbọ́ yẹn mo fẹ́ pé o send ẹ̀ sí mi mo ní tí mo gbọ́ sétí ara mi ló jẹ́ kínú mi yọ sí ẹ pé no Wálé náà dẹ̀ ní bó ṣe bá mi sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ Wálé ó ń chat mi lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Okay ma. Mo dẹ̀ ní pé o béèrè lọ́wọ́ ọmọ ẹ̀ pé ẹjọ́ sá ẹjọ́ mo pè yín nítorí kíní kan fídíò kan tán lè ṣe tí mo rí pé ẹjọ́ ta ló gbéṣẹ́ fún yín question tó béèrè lọ́wọ́ yẹn. Exactly ma. Fẹ́mi béèrè wípé ẹjọ́ ta ló gbéṣẹ́ fún yín torí pé àwọn ò gbéṣẹ́ pé máa yẹn ẹ má bà lórúkọ jẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run is a good man oore ló ṣe àwọn o. Bẹ́ẹ̀ ni à. Mo fẹ́ tí ara mi gbọ́. Máa yẹn ọmọ wa Agbala Gabriel ọmọ wa bàbá òjúwe pé ọmọ kan lọmọ òun fún tó gbogbo nǹkan tó ṣe wọ́n ṣe fún wa ni wọ́n dẹ̀ ọ̀nà wa tó ṣùgbọ́n ìyàbẹ̀ yẹn gbọ́dọ̀ fojú lórí gúngi máa ìwọ́n fojú lórí gúngi. Afa. Ó lágbára ń gbà yẹn o. Ní ayé ilé. Ẹni bùtà torí pé nígbà tó ń sọ̀rọ̀ ó béèrè lọ́wọ́ ẹ̀ pé ó ní bàbá yìí sọ wípé àwọn ọmọ pẹ́ nìkan nínú àwọn ọmọ ló gbéṣẹ́ fóun kẹ́ máa wo bí tí màá yẹn tó ti sọ̀rọ̀ ó ní ọ̀kan nínú àwọn ọmọ ó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ni nínú wa tó rántí. Kí ló wá sọ fún ẹ kí ló fi dáhùn. Ó ní ẹni yẹn pé private number ló lò pé ìkan náà ọmọ bàbá ni wípé daddy was a old friend pé àwọn ìjọ wà múlẹ̀ sọ́mú pé kò sẹ́ni fún àwọn ọmọ tó gbéṣẹ́ kankan fún yín ẹ má bà orúkọ fámìlì wa jẹ́ àná ẹ má fojú olóore gúgi. Ó wá sọ̀rọ̀ kan ó wá promise ó ń sọ àtàmọ́ mo gbọ́ ó wá promise kìíní kan pé ẹgbà tó dẹ̀ ti wá ṣàlàyé báyìí pé báyìí ní Agbala Gabriel kí ló wá sọ pé òun á ṣe. I will not do the part two. Kọ́mọ̀ òun pe Agbala Gabriel pé òun ò ní ṣe part two òun ò ní ṣe anything lórí nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn mọ́ pé àwọn máa dá everything down gbogbo nǹkan ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn náà ni ẹ̀tọ́ ọmọnìyàn wo lẹ jà fún ta ló pè yìí àbí ta ló gbéṣẹ́ fún yín tẹ́ bá ń wá tẹ́fẹ́ kí àkáǹtì yín bùn ẹ sọ tẹ́fẹ́ wá fíìmù yín sí ẹ má borúkọ ti wa jẹ́ àwọn Adéwùmí ẹ má borúkọ wa jẹ́ kò sọmọ Àbásílẹ̀ Suebebe kankan tó gbé property tàbí anything wá ní ẹ̀hún ò mọ mo tún wàrà pé náà pé kí lórúkọ ẹni tó sọ̀rọ̀ ní ẹ̀ kí n má bínú pé private number náà ń lò pé òun mọ kan náà àwọn pé nọ́mbà yẹn fún òun sí ẹ̀ mọ̀ pé bọ̀t sámọ̀ pé kan náà àwọn ọmọ bàbá ni mo dẹ̀ lọ pé sẹ́nibọ̀dì tó pè ní kò ìmọ̀ wá jọ. ó wá béèrè pé ṣọ́kùnrin ni àbí ṣóbìnrin ó wá ní ọkùnrin lẹ́ni ẹ̀ wá ní pé gbogbo ẹni mú. ó kàn sọ kọ́ńtàn ni kò mọ nǹkan tó ń ṣe. Ìbanilórúkọ jẹ́ òbí ó dẹ̀ jáde ó ṣe fídíò ó wá lóun jà fẹ́tọ̀ ẹ̀mí ènìyàn pé òun fẹ́ kí Agbala ẹ máa gbọ́ ó lóun fẹ́ kí Agbala Gabriel ràn wọ́n lọ́wọ́
kó yẹ kó fún kó gbowó fún wọn pé ó yẹ kó ti gbé wọn jáde kó ti gbowó fún wọn ìyẹn wá ní owó kí ni pé bàbá yẹn ó ti try fáwọn kò mọ àwọn rí ó kọ́lé fún dádì àwọn ó tọ́jú ẹ̀ nígbà tó sick bàbá àwọn tún kú ó tún ṣe bẹ́ẹ̀rí ó tún bá wọn ṣòkú kò jẹ́ kó jó ti àwọn pé kílẹ̀ tó fẹ́ kí màá yẹn ṣe ó wá ní ìgbà tó dẹ̀ ti wá sọ báyìí tó bá rí tẹ́ bá jọ sọ̀rọ̀ sọ fún pé mi ò ní ṣe part 2 mọ́ o imagine. God bless you Fẹ́mi jẹ́ ìfẹ́ ẹ̀lẹ̀ kó máa lọlé. All right ó ṣe gan kọ́ mi ó take care bye. Gbogbo ọ̀rọ̀ tí màá yẹn sọ wà lọ́wọ́ mi o ó wà lọ́wọ́ mi wàláì gbogbo ẹ̀ mo fẹ́ tí ara mi gbọ́ báyìí bí defamation of character of the highest order bí Fẹ́mi ṣe sọ pé èwo nínú àwa ọmọ ló pè yín máa yẹn wá sọ wípé ẹni yẹn lo private number kí ló orúkọ ẹ̀ olóòmọ orúkọ ẹ̀ just ẹ máa gbọ́ ó wá ní ṣé o mọ̀ mí ni ṣé o bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ni ìyẹn ní mi ò bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ó wá ní èmi àti bàbá ẹ̀ ọ̀rẹ́ ni wà èyí mo mú bàbá ẹ̀ lọ sékìtì èyí mo lọ sí rédíò kìíní kan tó wà lẹ́kìtì èyí mo mú bàbá ẹ̀ mo tún bá gba tẹlifíṣàn èyí mo bá bàbá ẹ̀ ọ̀rẹ́ ni wà àjọ wà lẹ́yìn Skin Sunny Adé ṣé kò yẹ kí Sunny Adé gan ṣé kò yẹ kó ràn lọ́wọ́ ni bàbá ẹ̀ fi gbogbo gbèsè ayé ẹ̀ sí Skin Sunny Adé ó wá bẹ̀rẹ̀ sítórì fọmọ yìí nígbà tí wọn ò tí ì bí Fẹ́mi ọ̀rẹ́ bàbá mi ẹ̀ ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn ni ṣé tó bá jẹ́ ọ̀rẹ́ bàbá Súlè tó jọ́lẹ̀ bàbá Súlè Suebebe nígbà tí bàbá yẹn sick where were you? Olóò wà ní London àbí olóò wà l'Amẹ́ríkà wà kíní kan ìgbà tó tún wá tó nígbà tó ń dáwọ́ fún níbo ló wà ṣé wàá ló gbọ́ o ò jáde kó ràn lọ́wọ́ ìgbà tó sick o ò jáde kó ràn lọ́wọ́ ìgbà tó kú o ò jáde kó ràn lọ́wọ́ ó wá kú tó wá rò pé báwo ló ṣe lè fi Súlè Suebebe tó lè fi chase the clout ó fẹ́ run mọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ pẹ̀lú àwọn gúrùpù àdàgbàjẹ́rà òfù aláìmoore ó wá fẹ́ run mọ́ gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ yẹn ìwọ náà wá lọ ṣèkan bàbá ológun dúdú ọba orin tẹ́ ẹ tí ò bá sórin mọ́ tẹ́ ẹ bá kúrò lọ́bọ orin kẹ́ ẹ padà sọ́mọ ọ̀dọ́ olórin àbí kẹ́ ẹ dúró sí ọmọọṣẹ́ olórin kẹ́ ẹ mú kan bẹ̀ bí ò bá sórin ẹ̀dẹ̀ forin lẹ̀ níjọ́ tó rí bá wá kẹ́ ẹ kọrin ṣùgbọ́n kẹ́ ẹ mọ́ parọ́ ojú táwọn èèyàn máa fi ń wò yín àpọ́nlé tó máa ń fún orin yín ó máa ń ga báyìí ṣùgbọ́n ní ìsìn wàláì ẹ ti kó sí mi lọ́wọ́ torí voice note yín ọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kábàkàbà tẹ́ ẹ sọ story ó wà tẹ́ ẹ wíru ó wà lọ́wọ́ mi ẹ láwùjáre kankan mọ́ torí ọmọ ìbéèrè lọ́wọ́ yín pé èwo nínú wa ẹ láwọn ẹbí ẹ àwọn ọmọ ìyẹn wá béèrè pé èwo nínú àwọn ó wá sọ fún yín pé torí pé ilé yẹn ọwọ́ òun ni ìwé ilé ìdájọ́ òun wà ibẹ̀ náà dẹ̀ sí bàbá òun sí kí wá ló tó ṣẹlẹ̀ pẹ̀lú ilé ṣé wọ́n ń jà sí ni ṣé wọ́n ta lé ni. ẹjọ́ máa yìí ṣé àmọ̀ pé nígbà tó sọ lẹ́jọ́ àwọn fẹ́ sin bàbá Súlè Suebebe sílé yẹn táwọn kan sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó sí Súlè Suebebe àmúyá tó ló kọ́lé ẹ̀ ibi tó bá wù wọ́n kan sí ilé yẹn ni ibẹ̀ ni wọ́n ti bàbá Súlè Suebebe sí o ìwé ilé yẹn ó wà lọ́wọ́ àwọn ọmọ o ẹ wo nǹkan tó lógun dúdú tí ò sínú píṣọ̀ látọjọ́ ìwọ tó wọ́n bá jẹ́ pé ológun dúdú bá ń claim wípé ọ̀rẹ́ lòun àti bàbá yìí mo máa play voice note mi ò parọ́ ó wà lọ́wọ́ mi kò tí ìyàmọ́ ẹ jẹ́ lọ edit àwọn nǹkan kan wà tí mo máa yọ kúrò ń bẹ̀ ni mi ò parọ́ fún yín ṣé mi máa ń parọ́ ó yẹ kí wọ́n pé mi ò kí ń parọ́. àwọn nǹkan kan wà tí mo fẹ́ yọ kúrò ń bẹ̀ ni ó confront yẹn. And that's who give you those information? Ìyá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́. It's one of you. One of you. Ẹni ẹ̀ bá gbọ́ farabalẹ̀. So many tó sọ̀rọ̀. So many tó sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kò sí ìyá. So many tó sọ̀rọ̀. Ó ń sọ̀rọ̀ dáadáa ológun dúdú ọmọ yẹn challenge ẹ̀ ni. Ẹnìkan ní ló pè mí tó sọ fún mi wípé ọmọ Dayọ̀ ló ẹnìkan nínú ní ìwọ sì fẹ́ láti wà láyé tó sọ fún mi pé ọmọ Dayọ̀ lòun wípé nígbà tí mi ò fẹ́ sọ mọ́ọ̀tì nígbà tó o mọ̀ mí mi ò fẹ́ fún ọ ní mọ́ọ̀tì. Ta ló fún information lọ́wọ́ bèrè o sórí ló sọ o. àbúrò ẹ lè dínkù lẹ́kọ̀ọ́ tá a jẹ́ wà nígbà tí Dayọ̀ bẹ̀rẹ̀ sí ní sáìtì
èmi ni mo lọ sábẹ́ mi rédíò Èkìtì àti ọdún ṣàfihàn gbọ́ kó ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀. Ilé tó ń gbé lábẹ́ mi mo rẹ́ǹtì fún tó bá ti mọ̀ tó mọ̀ wá mìíràn àwọn tó bá mọ dáàdì ẹ̀ dáadáa wá sọ fẹ́ pé ológun dúdú ọ̀rẹ́ mi. Náà mi ò mọ̀ yín. Torí ẹ̀ tó jẹ́ pé ní ísídẹ̀ǹtì kan tó ṣubú ńgbà kan tó sì máa ń mọtí nílé. Ta ló fún ní information? Kò dẹ̀ máa wọ́n mọ̀. Bóyá kan náà ọmọ wọn ni wọ́n láwọn ò lè lọ sí Òṣòdì lọ́jọ́ yẹn. Ó lágbára o. Voice bàbá ológun dúdú náà lẹ́dẹ̀ tún gbọ́ ẹ̀yẹ èèyàn tí bàbá ológun dúdú gbogbo ọ̀rọ̀ tó ń sọ gan kò fẹ́ẹ̀ jọ nǹkan tí àwọn ọmọ bàbá Suebebe'S ń bi wọ́n bó lágbára. Bẹ́ẹ̀ àwọn ọmọ bàbá Suebebe'S sì ti jó ń yé gbogbo ayé báyìí wípé àwọn kọ́ làwọn rán bàbá ológun dúdú ń ṣe o. Tàwọn ló rán bàbá ológun dúdú ń ṣe eléyìí lágbára. Ẹ̀yẹ èèyàn ẹ máa bá mi ju opinion yín nípa ẹ̀ sí comment and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.